You dey find real Yoruba gist, culture, truth, and vibes. Now here dey Arole Baba 10 Media. No dollar. Subscribe. Sharp, sharp. Yọ̀wà bá a sì ń yí òkè kó etí mo fẹ́ lẹ́nu àfa fídíò ni o. ẹ jẹ́ kí ṣèṣe máa bá a torí ẹjọ́ ìyá àlè ló jáde o pa ayọ̀yàn kan ayọ̀ mùsùlùmí fún kiri ó sì débẹ̀ lóhùn ọ̀ràn wọn ṣẹ́ o. ajẹ́pọ́dún mẹ́rin láàfin máa jìyà lọ ọlọ́run gbà fún àbí ò gbà fún wa. Ẹ bọ̀ sáàfin ẹ bọ̀ sí mọ́ṣáláṣí gbogbo yín ẹ mà sá àfi lẹ́nìkan o àfi dárọ̀ ọ̀yọ́ o. A lọ yídì àwọn ará ọ̀yọ́ náà ní wọn pé náà máa yan akálà o òun náà ló fi àjẹwà o wọ́n tún máa tẹ̀lé lẹ́yìn o. Ó yàtọ̀ ó yàtọ̀. Mo fọ́ lẹ́nu. Àṣàn kankan tí wọ́n ti mẹ́yìn kan lọ tó jórúkọ sábà fi lọ́wọ́ sí yàrá rẹ̀ fẹ́ ṣe ẹ̀ka ń sọ ẹ̀. Gbogbo òṣìṣẹ́ ìjọba fà ó mẹ́lẹ̀ yìí ó ní Ṣakí kọ́ lọ eléyìí jókòó lábẹ́ igi kò sí ẹ̀kẹ̀kẹ́ ń bẹ̀. Gbogbo àwọn èèyàn. Mo rò pé gbogbo àlà ń gbọ́ kíní dáadáa. Ẹ jẹ́ kí n mú ẹ má bínú o mo mu tí lọ́wọ́ ni ẹ má bínú mo ṣe wọlé ni. Ǹjẹ́ gbọ́n tí Lámídì Adéyẹmí sọ níbí? Ó ní àwọn máa ń rán àwọn èèyàn àwọn ó kọ̀wé ẹ káàárọ̀ mà àwọn ó kọ̀wé lé àwọn èèyàn lọ́wọ́ pé kán lọ mú Bákálà lọ́fíìsì pé àwọn fẹ́ ṣiṣẹ́ ó ní tó má ti gbàgbé èèyàn lọ́wọ́ tó má ti di pé from Adéyẹmí á lóun ò fẹ́ from Adéyẹmí á lóun ò fẹ́ àbí ohun tó mì nìkan ẹ má bínú o gbogbo wọn máa ṣiṣẹ́ ẹlòmíì tó jẹ́ pé bàtà ní so bàtà Adéyẹmí á dẹ̀ kọ́ kíní fún pé àbí ẹ jẹ́ kí n padà túbọ̀ náà bóyá nǹkan tó ń sọ kọ́ nìyẹn I don't know. Kò gbà wọ́n ṣiṣẹ́. Kò gbà wọ́n ṣiṣẹ́. Ẹ̀kan lọ tó jórúkọ sábà fi lọ́wọ́ sí yàrá rẹ̀ fẹ́ ṣe ẹ̀ka ń sọ ẹ̀. Ó ní wọ́n kọ líìsì àwọn èèyàn òkè ó ní wọ́n kọ líìsì àwọn èèyàn lọ sọ́dọ̀ Akálà tó fẹ́ ṣiṣẹ́ ó ní tó bá ti ń kà lọ tó bá ti rí pé from Adéyẹmí council from Adéyẹmí council from Adéyẹmí council olóńkàsù gbogbo wọn kò pẹ́ ẹnìkankan wọn síṣẹ́ toró mọ̀ pé àwọn tí wọn mọ̀ nǹkan kan Ládéyẹmí tì sáwọn kó lọ máa ṣiṣẹ́ ṣé gbogbo wa ń gbọ́ tá bá sọ pé Nàìjíríà ti bàjẹ́ ti pẹ́. Kí ló fà á? Mo fẹ́ padà gbé síbẹ̀ yẹn náà máa ń padà pílẹ̀ rẹ̀. Ó ní Ṣakí kọ́ lọ eléyìí jókòó lábẹ́ igi kò sí ẹ̀kẹ̀kẹ́ ń bẹ̀. Kí ló fà á? Mo fẹ́ fọwọ́dù ẹ̀ síbi tí tó ti bẹ̀rẹ̀ sí sọ yẹn ni. Ẹ bọ̀ sí mọ́ṣáláṣí gbogbo yín ẹ mà sá àfi lẹ́nìkan o àfi dárọ̀ ọ̀yọ́ o. A lọ yídì àwọn ará ọ̀yọ́ náà ní wọn pé náà máa yan akálà o òun náà ló fi àjẹwà o wọ́n tún máa tẹ̀lé lẹ́yìn o. Ó yàtọ̀ ó yàtọ̀. Ó yàtọ̀ tí wọ́n ń pa Akálà yìí ó ń bí bàbá yìí nínú ó ń bí nínú. Mo fọ́ lẹ́nu. Àṣàn kankan tí wọ́n ti mẹ́yìn kan lọ tó jórúkọ sábà fi lọ́wọ́ sí yàrá rẹ̀ fẹ́ ṣe ẹ̀ka ń sọ ẹ̀. Gbogbo òṣìṣẹ́ ìjọba fà ó mẹ́lẹ̀ yìí ó ní Ṣakí kọ́ lọ eléyìí jókòó lábẹ́ igi kò sí ẹ̀kẹ̀kẹ́ ń bẹ̀. Gbogbo àwọn èèyàn wa tó kò gbà wọ́n ṣiṣẹ́ iṣẹ́ tíṣà wọ́n rẹ lómi wọ́n dá dúró wọ́n san gratuity. Gbogbo àwọn tí wọ́n mọ̀ nǹkan ẹ̀rí kí Ọlọ́run kó ṣàánú fún wa tá a bá ń sọ àwọn tó wà ní àwọn gómìnà president wọ̀nyí n tó wà lẹ́yìn mẹ́fà ju méje lọ ọ̀rọ̀ Adéyẹmí yìí tán bá ní kò wíìkì mi irọ́ ni mo pa nǹkan yan ó fi èdìdì ẹ̀yin ẹ bá wa sí ẹ̀ sí fámìlì ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni bàbá kí lorúkọ ẹ̀ bàbá Akálà ẹ bá wa sí ẹ̀ sí Akálà's family kí wọ́n gbọ́ iṣẹ́ tí Adéyẹmí tó ṣe fún Akálà bóyá gbèrègbèrè èdì táyé Adéyẹmí fi di bàbá wọn náà ló padà ṣekú pa ẹni lẹ́ni torí Akálà young gómìnà tó dẹ̀
tó rówó lògbà tó rówó ṣayé tó rówó jẹun ni ó máa ń ṣakọ akọ́ṣẹ́nì sọ́rùn akọ́gbẹ̀ sọ́rùn amúra dáadáa dúró dédé àṣẹ́kọ̀ orúkọ náà la gbọ́ pé ó dédé kú àmọ́ ó ṣe é ṣe kó jẹ́ pé ìdí tí bàbá yìí fi di bàbá oníbàbá lọ́rùn lọ sọ̀rùn ọ̀sán gangan ìta ríre o ìta àṣìtó ìmọ̀ tún jáde sípò o ìta gbọ́pọ̀ o ìta àríwá o kòrókòró wa o àwọn ọmọ kí lórúkọ ọ̀gá ọ̀já ti bá play fídíò wọn náà àwọn náà wọ́n ròyìn wọ́n fi ròyìn tì iṣẹ́ táwọn tí Adéyẹmí gbélé ayé ṣe ìsẹ́mọ̀ Ọ̀yọ́ yìí náà ni ṣé ká wá sọ wípé Ọ̀yọ́ ni ogun ibẹ̀ ni ogun ti ń jà wá ni àbí àwọn olókógun jà wá ni àbí bẹ́ẹ̀ ni wọ́n ti tẹ̀yìn gbẹ́rù wá torí láti ìpìlẹ̀ ibẹ̀ náà ni Fúlàní ibẹ̀ náà gbà wọlé bókóbókóbókóbókó tá à ń pariwo ibẹ̀ náà ni wọ́n gbà wọlé Ọ̀yọ́ yìí náà ni bàbá yìí ní àwọn gómìnà kò mọ ẹnìkan kọ́mẹ̀ntì àwọn Haúsá ń pè wá ní gbèríbè dù nítorí àwọn ará Ọ̀yọ́ ṣẹ̀sìgbọ́ wọ́n ń pè wá ní gbèríbè kí ló ń jẹ́ gbèríbè kí ni ìtumọ̀ gbèríbè ẹ̀yin dá wà lórí panel ẹ bá wa sọ̀rọ̀ sí lórí kó tó di pé mo continue fídíò yẹn à ń gbọ́ yín o ta ló fẹ́ sọ̀rọ̀ sí lórí kí tó máa continue. ẹ ká san queen ẹ kọ́ ẹ queen o gbogbo wa ń gbọ́ yín. mo kí gbogbo lé o mo kí gbogbo wa o. mi lè blame no mi ti fẹ́ dájọ́ ni bàbá tó ní you see why you cannot blame any gómìnà in Nigeria. ẹ̀rù bà mí à ń gbọ́ yín sà ẹ má ti jẹ́ kí n dájọ́ náà jẹ́ kí àwọn èèyàn sọ̀rọ̀ lọ à ń gbọ́ yín bàbá. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ láíláíláíláí. àṣẹ o àṣẹ. ṣe rí àwa ìran ọmọ kóòtù òjíire ó dìgbà tí gbogbo wa bá come to conclusion tá a bá jẹ́ kí Ọ̀yọ́ mọ̀ pé wọ́n dá sí wa rí for anytime wọ́n dá sí wa rí ṣé mọ̀ pé nǹkan tó fa ṣé mọ̀ nǹkan tó fa ìjà Ọ̀ọ̀ni Síjúwadé àti Adéyẹmí ṣé mọ̀ nǹkan tó dájà wọn lẹ̀. ṣe rí Ọ̀ọ̀ni Síjúwadé nígbà tí wọn ò tí ì pín Ọ̀ṣun tó fi jẹ́ pé Ọ̀yọ́ àti Ọ̀ṣun gbogbo wọn ṣì wà nínú state ẹyọ kan nǹkan tó dájà Adéyẹmí àti Síjúwadé lẹ́nìyẹn o. now ó wá ti fi Síjúwadé ṣe permanent chairman àwọn ọba torí àwọn ọmọ Ọ̀yọ́ kan orí wọn ti lọ Ọlọ́run dáríjì mi orí wọn ti lọ reverse ní brain wọn wà. now Síjúwadé ni permanent chairman nígbà yẹn kó tó di pé Síjúwadé dé kó tó di pé Síjúwadé dé ọba tó wà ńbẹ̀ kó tó di pé Síjúwadé dé ni wọ́n ti ń lo ẹnìyẹn as permanent chairman ìgbà tí Síjúwadé náà wá dé so ó sì retain position yẹn as permanent chairman of àwọn ọba ní gbogbo Ọ̀yọ́ mọ́ ìgbà yẹn wọ́n ti create Ọ̀ṣun state but ní gbogbo àwọn houses yẹn òun ni permanent state nígbà tí Adéyẹmí dé ẹ mọ̀ nǹkan tí Adéyẹmí ṣe Àṣàǹkẹ́ lọ́ba nígbà yẹn Àṣàǹkẹ́ Ìbàdàn o bí Àṣàǹkẹ́ dẹ̀ ti dàgbà dáadáa so Adéyẹmí yìí òun ló lọ pàdé àpò pọ̀ mọ́ Àṣàǹkẹ́ àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ń gbà yẹn pé kí wọ́n má jẹ́ kí Síjúwadé gbà yẹn pé kó jẹ permanent chairman of àwọn ọba pé báwo ló ṣe máa wá láti Ilé Ifẹ̀ tó máa jẹ permanent chairman pé kó ṣe ní rotational kó jẹ́ wípé òun máa jẹ Aláàfin máa jẹ Olúbàdàn máa jẹ Ògbómọ̀ṣọ́ máa jẹ wọ́n ṣà ń sọ ọ̀rọ̀ yẹn Àṣàǹkẹ́ ó ṣàkọ́kọ́ gbà sí wọn lẹ́nu but at the end of the day Àṣàǹkẹ́ ṣàpadà gbà sí Adéyẹmí bí ọmọ ni Adéyẹmí jẹ́ fún Àṣàǹkẹ́ ńgbà yẹn bàbá ló máa ń pe Àṣàǹkẹ́ Olúbàdàn ni Àṣàǹkẹ́ tá à ń sọ yìí o bàbá ló máa ń pe o bàbá ló máa ń pe Àṣàǹkẹ́ nígbà yẹn now Àṣàǹkẹ́ ló kọ́kọ́ jẹ chairman of lọ́balọ́ba ní Ọ̀yọ́ state nígbà yẹn Àṣàǹkẹ́ was the first person ọwá agree pọ̀ mama ṣe kìíní yẹn rotational nígbà tá Àṣàǹkẹ́ máa fi kú báyìí bí Adéyẹmí ṣe sọ di permanent nìyẹn nǹkan tó dá wàhálà wọn lẹ òjú báyẹn lẹ pẹ̀lú gómìnà Adéwọ̀lú yìí náà
ó pẹ̀lú nǹkan tó dá wàhálà wọn lẹ̀ because Adéwọ̀lú ti believe pé nígbà tí ẹ ti jọ ní agreement pé chairman yìí ẹjọ́ nǹkan tó dá wàhálà wọn àti Ládọjà lẹ̀ nìyẹn o kò ń ṣe pé bóyá ìyẹn ṣe nǹkan kan bàbàrà fún ìyẹn agree lórí terms pé kí Olúbàdàn òun Adéhùn Aláàfin àti Ògbómọ̀ṣọ́ kọjọ máa pín chairman lọ́balọ́ba jẹ ní Ọ̀yọ́. wọ́n ṣe pé fún bàbá Onírìṣà yẹn ó ń bi nínú kọjọ máa pín ṣe. yes so òun wá fẹ́ di permanent chairman ó wá fẹ́ di permanent chairman lọ́yọ́. Ọ̀yọ́ táwọn onímọ̀sámi sọ pé Ọ̀yọ́ náà ṣe àwọn Ìbàdàn gan wọn ò tiẹ̀ fẹ́ pẹ́ra wọn lọ́mọ Ọ̀yọ́ mọ́ Ọ̀yọ́ state gan mọ́ nìsín wọ́n ti fẹ́ dá dúró. Ó wá bẹ́tà gbogbo èyí tábà ti wà lọ́mọ Ọ̀yọ́ bí akẹ́rẹ́ra sọ mọ́ Ìbàdàn bẹ́ẹ̀ fẹ́ dórúkọ burúkú mọ́. Èmi fún yín nímọ̀ràn ni o à ń gbọ́ yín sà ẹ má bínú. No problem. So nǹkan tó rí lì èèyàn kan fẹ́ sọ̀rọ̀ ni. Yes, nǹkan tó abẹ́ fẹ́ fi kọ́rọ̀ tí wọ́n sọ. Bóyá tó bá fẹ́ fi kọ́rọ̀ kan sọ̀rọ̀. Ok sir. Ṣẹ́rí nǹkan tẹ́mi kan fẹ́ sọ lórí ọ̀rọ̀ ni. Ó ní wípé ṣẹ́rí ní ìgbàjẹ́ àwọn Awólọ́wọ̀. Ṣẹ́rí nǹkan tó kọ̀ sí kínní gbogbo ẹ̀yà tó wà nílẹ̀ Yorùbá òní tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yẹn náà ló wà lọ́dọ̀ tiwọn náà. Nígbà tí wọ́n ti create local government achievement ministry gbàtí wọ́n ti create ẹ̀ òfin tí wọ́n fi gbé local government achievement yẹn ó wà lọ́wọ́ èmi torí mo bá government ṣiṣẹ́ rí for almost 10 years plus ṣe rí òfin yẹn. Godfather ló bá Nàìjíríà jẹ́. Àwọn òfin yẹn àwọn lọ́balọ́ba àgbáyé wọ́n fi pé ó máa pay àwọn but kò lè pay wọn ó dẹ̀ pay wọn láwọn apá kan ṣé wá rí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ń bí báyìí àwọn bàbá wa tí wọ́n já wọn lọ́balọ́ba yẹn àtàwọn àtọ́jọ́ ọmọ Yorùbá ń lè ká pé ọ̀rọ̀ àtọ̀dọ̀ fínú wa nítorí pé ń táwọn olóṣèlú ṣe ń là ń rí yìí wọ́n ń pè kíní kan ní dividing rule pé a ní pé èdè yín ọ̀rọ̀ ẹnu yóò ní ní gbọ́ yẹra yín láíláí ṣé rí Awólọ́wọ̀ ló ti kọ́ sí wàhálà yẹn Awólọ́wọ̀ náà dẹ̀ fi sòṣèlú gbà yẹn òṣèlú tó dẹ̀ fi ṣe ń gbà yẹn ló wà lẹ̀ síyìn tá bá ṣàkíyèsí wàhálà tó wà láàrin Awólọ́wọ̀ àtàkìtọ́lá ó wà lára nǹkan tó kọ̀ sí wàhálà tó wà láàrin Awólọ́wọ̀ àti Aláàfin Ìjẹ̀rin ó wà lára nǹkan tó wà ńlẹ̀ ìsinyìí tá bá ṣàkíyèsí ọba Ifẹ̀ kan ó jẹ́ ọba ó dẹ̀ tún jẹ́ governor of Western Region the same time wàhálà tí wọ́n ti create nígbà yẹn ló wà ńlẹ̀ ìsinyìí ṣé wá rí tí Yorùbá bá fẹ́ wá ṣe kíni tí Yorùbá bá fẹ́ gòkè èmi sọ nǹkan kan fún yín o mo sọ̀rọ̀ gan ṣe rí pé ìjàgbà kò ṣe ìjàgbà èmi ni mo jù ẹ́ èmi ni mo jù ẹ́ kò lè kúrò nílẹ̀ Yorùbá láíláí I spent almost just only 7 years in northern side àwọn tí wọ́n bí síbẹ̀ tí wọ́n ti lò 40 years ibi tí mo rìn dé please wọ́n rìn débẹ̀ because ètò ìbá débì kan máa ń ṣe àwọn ìwádìí kan àwọn ọba mẹ́ta kan wà ní northern state tó jẹ́ pé àwọn ni wọ́n lágbára jù ní north kódà gan àwọn ìlú táwọn ọba yẹn tí wọ́n ti ń so lórí wọn tó àwọn ìlú kan tó láàmìlaka lórílẹ̀‐èdè yẹn Emir of Gwandu Emir of Zaza and Emir of Gwari Emir of Zaza yẹn lẹ́mí of Zaria Emir of Gwandu yẹn ìlú yẹn wà lẹ́gbẹ̀ẹ́ Àbújá ń bí báyìí now ṣé wàá ráwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ní historical gbé kalẹ̀ pé àwọn ní the authentic ọba northern state tó jẹ́ pé kò sí doubting bẹ́ẹ̀ kò dẹ̀ síbi tí wọ́n lè dé táwọn ọba tó kù ní northern state tí wọ́n ní ṣe kíni tí wọ́n ní fún wọn ní respect now ṣé wàá rí bọ́rọ̀ ṣe rí nsìn ohun tó yẹ kí èmi mú wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn ó ní pé kí àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá kan try láti pe àwọn bàbá wa yẹn torí kò ní sẹ́nibọ́dì tó máa sọ ìtàn tí ò ní sọ ìtàn tó máa favour ara ẹ̀ tí ò ní sọ ìtàn tó máa sọ pé òun lọmọ ọkọ tàbí òun kọ́ lọ́mọ àlè tí ò ní sọ kò sọgbọ́n ta fẹ́ dá sí bọ́rọ̀ yìí dẹ̀ ṣe ń lọ yìí ó máa ṣe àwọn àkóbá nǹkan bíi 4 kan fúnlẹ̀ Yorùbá ẹni wà mí kò ní ṣe kíni kò ní ní ìlọsíwájú nítorí ibi tó yẹ ká ní wá ti kò ká ti lè rí nǹkan gbà lọ́wọ́ federal government ní rí gbà 44 local government ló wà ní Kano state tó dẹ̀ wà constituted 33 local government ló wà lọ́yọ̀ state tó jẹ́ pé yes wá sọ pé Ìbàdàn is the largest city in Africa 33 ẹ wá yọ 33 kúrò ní 44 ẹ lọ wú ọ̀pọ̀lọpọ̀ àwọn state yẹn local government ló ń jẹ́ kán wà develop ẹ ṣe ọ̀dọ́tàn ló dẹ̀ jẹ́ kí wọ́n máa rówó gbà lọ́wọ́ àwọn government wọ́n create kìíní ìkalẹ̀ fún gbogbo wa nílẹ̀ Yorùbá
àwọn ọba yìí dẹ̀ fẹ́ máa dànù mọ́ wa lọ́wọ́ gbogbo orú àwọn nǹkan yìí ló yẹ ká pe àwọn bàbá wa yẹn ká pè wọ́n pé yẹ̀sẹ̀ ẹ jókòó àlàáfíà ẹ mọ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe fúnlẹ̀ Yorùbá gbogbo èyí tá à ń sọ yìí náà tí nísìnyí káàkiri àlàáfẹ́ já dúró náà nísìnyí ṣé bá ṣe máa fa wàhálà láàrin ara wa ni táwọn tó ìgbìmọ̀ ọba tó ń dáná rú náà lọ́yọ̀ bá ṣe ń sọ bá ṣe ń sọ yìí ló dáa táwọn tó máa dá síwájú wa kúrò ní kíkí àwọn igi wọ́rọ́kọ́ ilẹ̀ káàrọ̀ òdìlé kan ń dáná rú. ẹ wá jẹ́ káwọn náà ẹ jọ tó lọ lọ́run bá ṣe ń gbòòrò sókè yìí ẹ jẹ́ ká kìlọ̀ fáwọn olóṣèlú ẹ jẹ́ ká kìlọ̀ fáwọn olóṣèlú ẹ má ti gbé olóṣèlú ojú wọlé àṣebí ṣe ń hàn dáadáa ló dáa ẹ má ti gbẹdàgbé olóṣèlú wọlé ẹ má now ẹ jẹ́ ká ṣe báyìí bàbá Adéyẹmí àti Ọọ̀ni Síjúwadé wọ́n jọ jàgbà títí tí àwọn méjèèjì fi jọ kó àbí now nígbà tí Ọọ̀ni tuntun yìí dé Ọọ̀ni tuntun yìí ẹ mọ àwọn ìlú tí Ifẹ̀ ní kanta pẹ̀lú nígbà ayé Síjúwadé wọ́n ní kanta pẹ̀lú ìlú tó súnmọ́ wọn yìí Mọdákẹ́kẹ́ àtàwọn nǹkan báyẹn tí mi lè sọ wọn nígbà tí Ọọ̀ni tuntun yìí dé ó lọ sí gbogbo àwọn ìlú yìí gbèríko gbogbo àwọn ìlú tó yẹ pé wọ́n lè ní beef or anything ó bá wọn make peace ẹ pátápátá ẹ jẹ́ ká yọ olóṣèlú ṣẹ́rí Yorùbá máa ń pòwe kan wọ́n á sọ pé tí ògiri ò bá lanu aláǹgbá ò ní wọlé ṣẹ́rí ògiri tó ń lanu ló ń jẹ́ kí àwọn olóṣèlú náà máa ráyà àti penetrate sínú wa àwọn olóṣèlú tàdé ń sọ ìṣebí Yorùbá náà ni ló pọ̀ jù nínú wọn wọ́n ń ṣe ará àtànà Haúsá ṣàkọ́ ló wá ń dà wá lédèrú bọ̀ tí Haúsá bá ń dà wá lédèrú àwọn òun ló ń gba Haúsá yẹn láyè láti dà wá lédèrú ẹ jẹ́ ká Prince ẹjọ́ tó lọ́rùn point kékeré kan ni ìyá wa yìí tí wọ́n ń ṣètò lọ́wọ́ yìí ẹ gbìyànjú ẹ lọ sórí Google kẹ́ ẹ wá download òfin tó gbé chief change local government and chief change kalẹ̀ ṣé ẹ rí òfin yẹn òfin tó burú láyé àtọ̀run ni tó jẹ́ òfin tẹ́ ẹ bá wo nǹkan tó gbé kíní ẹ dúró in fact ó ní agbára ibi tó lè dé ọkàn bára wọn jàjà àgbà ni wọn lẹ́nu bẹ́ẹ̀ o chairman local government láṣẹjù wọn lọ tó máa lọ́dún mẹ́rin o tàbí tó máa lọ́dún mẹ́ta o ẹ jẹ́ ọ̀rọ̀ sáà ibi tó lè dé sí tó bá fi lè fún chairman local government tó bá fi lè fún chairman local government ní autonomy tó ní agbára tí wọ́n fi ẹ wo wàhálà tó ń ṣẹlẹ̀ ń Kánò tí wọ́n ra ṣẹ́ra àwọn òfin kan wà tó jẹ́ pé a need láti lè ká interpret ẹ̀ tábà tí tẹ́yìn kan bá lóun lọ sí House of Senate wá àwọn òfin yìí kí ni tẹ́tẹ́ lè ṣe tẹ́lẹ̀ amẹ́ǹdẹ̀ this is a little solution tó jẹ́ pé yẹ̀sọ́ a lè rí tí wàhálà yìí lè settle pẹ̀lú wa nílẹ̀ Yorùbá àti pé wàhálà àgbà yìí ló yẹ ká sí àwọn àgbàlagbà tó ń bẹ̀rẹ̀ ara àwọn òfin tẹ́ ẹ̀ sọ àwọn òfin tẹ́ ẹ̀ sọ ṣé ilẹ̀ Yorùbá nìkan ló ti lò ní àwọn òfin tẹ́ ẹ̀ sọ yẹn ṣé ilẹ̀ Yorùbá nìkan ló ti lò. ẹ wo ilẹ̀ Yorùbá kọ́ ni wọ́n ti lò bọ́ ti ṣe àkàṣà wá yàtọ̀ síra wa. that is the point nítorí wípé ẹ wò ó sá ẹ jẹ́ kí n sọ Yorùbá ò kí ń gba gọ̀dọ̀ Yorùbá ò kí ń gba àgọ̀ kọ́ ẹ máa fẹ́ fa gọ̀gù lọ Yorùbá ṣé mo sẹ́yìn Yorùbá ò kí ń ṣe bí ẹran tó máa tẹ̀lé yàn gọ́gọ́gọ́gọ́gọ́ ẹ ti ọ̀rọ̀ sáà ẹ jẹ́ ká fẹ́ni tó bá yẹ ká ṣe jẹ́ ká ibi tó dédé ó ń ṣẹlẹ̀ nínú religion gan wípé èmi ni àbá àgbà èmi ni pásítọ̀ àgbà èmi nílẹ̀ Yorùbá kan náà ni a lè lólórí kan tá a lè kọ̀ fún tó bá jẹ́ Ọọ̀ni of Ifẹ̀ la fẹ́ mú lólórí nílẹ̀ Yorùbá ọba olórí nílẹ̀ Yorùbá ibi tá à ń lọ gan kọ́lẹ̀ kan ń lọ ẹ ń gbé wa lọ ṣe ọ̀dọ̀ àwọn olóṣèlú. ẹ má ti sọ̀rọ̀ ẹ ti dáká wa kọ́kọ́ fèsì sórí ọ̀rọ̀ wọn náà I want to land ẹ̀yẹ́ má ti sọ̀rọ̀ bí o ṣẹjọ́ ẹ jẹ́ ká kọ́ fẹ́ get point wọn dáadáa ni ẹ jẹ́ kémi sáré sọ eléyìí and let it be noted Ọọ̀ni ò bá anybody jà sí ipò àgbà igi wọ́rọ́kọ́ tó ń dáná rú ni ká ẹ jẹ́ ká face the truth need to be told wọ́n ní ìlẹ̀kẹ̀ má já sílé má já síta ibì kan ló má já sí àwa Yorùbá ṣe ń dorí ọ̀rọ̀ kodò bí eléyìí wọ́n dé ò tí ì dé wọ́n fẹ́ jọyọ̀ ò tí ì lóṣù kan ó fẹ́ rán gbádá gbogbo ìlú tó ti kó lẹ́rú pátápátá ló kọ sẹ́yìn ẹ̀ who are we deceiving ó tí ì lo oṣù kan ṣe bí àwọn àgbà ti ẹ̀bọ̀ ẹ wo recent issue tó ṣẹlẹ̀ láàrin àtolú ọba Olúbàdàn wọ́n ní owó la fi joyè nílùú ọjọ́ orí la fi jẹ baálé agbolé ọmọdé tó bá fẹ́ dàgbà irọ́ wọn kì í gbọ̀pá lọ́wọ́ àgbàlagbà what are we saying where is our culture where is our value what are we saying àwọn ọba they are the custodian of tradition and culture èèyàn tí ò bá dẹ̀ lẹ́kọ̀ọ́ ni kò lè kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ láti gbọ́ what are we saying what you don't have you can never give it out our value what are we saying
ẹjọ́ mo kọ́ dalẹ̀ náà gbogbo ọ̀rọ̀ pápátá náà la máa fi sí. But I just want to you can never pour water out of an empty cup. Never. Bàbá Ifáṣẹ́gun ẹ mú tùnà. Ẹ jẹ́ kí bàbá tó ń sọ̀rọ̀ yìí ṣe tán. You can never pour water out of an empty cup. Kò ṣeé ṣe. Àwọn ọmọ ti sọ pé let it be noted pé Ọọ̀ni kò ever bá anybody jà sí ipò àgbà ẹ̀dẹ̀ fẹ́ ẹ̀dẹ̀ kọ̀. Wọ́n ní ọmọdé bí ò bá bá tàn abárọ̀bá àrọ́bá dẹ̀ ní bàbá àtàn ni. Di ọ̀túnla mẹ́wàá, I stand to be corrected. Ọọ̀ni ò sí nínú ipò olórí ayé ni wọ́n jẹ nífẹ̀ẹ́ òòdáyé. 100%. Let it be noted, olórí ayé ni wọ́n jẹ nífẹ̀ẹ́ òòdáyé. Tákòókò bá gbà mí, máa panítàn fún wa from A to Z. Ẹ gbàgbé àwọn tó yẹ pé they are content creator. Tó jẹ́ pé traffic ni wọ́n wá. Wọ́n tútùkùtù. That is just it. Ṣé mọ̀ pé àwọn ò mọ̀ pé ẹni tó sunkún símú fi pamọ́ ni. Bí ò bá wá ní kẹ̀lẹ̀bẹ̀ ó sì ń padà bọ̀ àwa jáde nítọ̀. Ìtọ̀ orú ẹ̀ dẹ̀ máa ń yí lẹ́nu ni. Let it be noted, Ọọ̀ni ò ever. Mo sọ́rí láti sọ̀rọ̀ yìí. Tán bá ní ká wò Ọbalúfẹ̀. Ọbalúfẹ̀ yìí ṣẹgbẹ́ ọba mi. Ọọ̀ni ni Ọọ̀ni ilé. Ọbalúfẹ̀ ni Ọọ̀ni òde. What are we saying? Ibo la dorí ìtàn kọ. Ẹ wo dìdìrìn òpònú tó pèrè ní kinní kan rẹ of kinní kan. Ẹ lọ wo àwọn video clip. Because mo ti kọ́kọ́ wò pé okay, we will constitute a body tó sì máa charge sí court ẹ lè má mọ̀. Níjọ́ kinní àná, àwọn kinní kan Ìlọrin, ìgbà tó sọ pé wọ́n rí ọba Ìlọrin fín, wọ́n constitute a body, right? Wọ́n charge àwọn ènìyàn lọ sí court. Please, video yẹn má yẹ kó roll, please. They constituted a body, they registered, wọ́n dẹ̀ charge ènìyàn lọ sí court. Àwọn mọ̀mùlọ́mù ẹ lè bá ilé ayé àwọn amúkàrò òjìrè jẹ́. Èèyàn tó péré ní kinní kan òfìpìtàn, ó dẹ̀ ti gbàgbé pé social media ní láyé yìí, pé kì í gbàgbé. Gbogbo ọ̀rọ̀ tó o ti sọ sẹ́yìn tó mọ̀ pé social media ti bẹ́ẹ̀ kíìpù ẹ̀, tán pé ní kinní kan òfìpìtàn. Òpìrọ̀ nìyẹn, òpìrọ̀ ilẹ̀. Ẹ má ẹ ti ṣẹ́rí ṣe mọ̀ pé tó bá mislead misinformation tó threaten the peace of the country tó bá wà. It's an offence. It is an offence. Gbogbo àwọn clip tó ti ṣe tó ti acknowledge pé lóòótọ́ Ọọ̀ni ló lórí. Ṣé wọn pọ̀ náà bá wú jáde ń sìn? Wọ́n dẹ̀ dáhùn pé ẹni tó bá máa jogún kógún ni ìtànkítàn ló máa pa. Ètò òfò ló máa pa. Mo dá lé ná, mo sọ̀rọ̀ mi ìsọ̀tán toró tí kù ní kù. Ẹ ṣeun. Ẹ ṣeun gan ni, thank you. Ẹ ṣe dájú, God bless you, sir. Ẹ jẹ́ ṣé mo lè sáré sọ̀rọ̀. Ẹ jẹ́ ká double tap kọ́rọ̀ ilé lọ fà gidi. Ṣé mo lè sáré sọ̀rọ̀? Ẹ jẹ́ kí dájú Ifá tó wà lókè ẹ̀ sọ̀rọ̀ dájú Ifáṣẹ́gun fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ẹ má sọ wípé ẹ má sọ ìwọ tó bá gbọ́ ọmọ káàrọ̀ òjíire tó bá ń fetí ọ̀tẹ̀ àbí etí ìkà tó bá fi ń gbọ́n tá à ń sọ pẹ̀lú ìwà rédèrèdè ìwà játijàti tí ọ̀wọ́n adé ń wù níṣe tó kó tó wá tó jọ ẹ wo máa ìjọ má bínú mà ẹ má tiẹ̀ já tún dá lẹ́bi. ọba fetí ọ̀tẹ̀ gbọ́ ẹ má tiẹ̀ já tún fi gbogbo ara dá lẹ́bi. Bàbá ẹ má bínú sà ìṣẹ́jú kan ẹ ti rí ìwà ìkà tó wù sí bàbá kí lorúkọ ẹ Akálà òun là ń gbọ́n sí AD ló fi dì í AD ṣẹ́tìrí ẹnu ara ẹ̀ ló fi sọ fídíò ní o tó o bá ní ẹnìkan ló ń ṣe sí ẹnìkan àwa lọ́dọ̀ tiwa lẹ́kìtì àwa máa ń so wọ́n mọ́lẹ̀ bẹ́ẹ̀ Orísun ni a máa ń so wọ́n mọ́lẹ̀ nílùú Ọ̀yọ́ bí ẹran Orísun mo sọ ó wà nínú ìtàn o a máa ń so wọ́n dẹran Orísun ni tá a máa so wọ́n mọ́lẹ̀ tá a máa bá wọn wí bí bébì ni à ń gbọ́ yín sà. Ẹ ṣe tẹ̀rí èmi ò lè dá lẹ́bi because èèyàn tó forí àpèrè lẹ̀ tó gbéṣẹ̀ odidi ọkùnrin tó jẹ́ pé owó tùràrí ló fi ń bóra gbogbo kókó ẹsẹ̀ báyìí kìkì dúdú ni ó kọ́ wo lẹ rò pé èèyàn tó ń bọ̀ lẹ́yìn náà fẹ́ bá. irú ẹ̀kọ́ wo la fẹ́ bá. Ẹ ká jẹ́ kí Ifáṣẹ́gun náà sọ bí a ó ṣe jẹ́ kọ táìmù wa bí a tún 2 minutes kó má bàa máa gùn jù. Ẹ jẹ́ bí a tún 2 minutes kó má bàa máa gùn jù. Ifáṣẹ́gun ẹ̀yin náà ẹgbẹ́ òsì. Gbólé.
à ń gbọ́ yín. Bàbá mi a kú ètò lẹ́nu màdà abániṣe o ilé àtọ̀nà gbogbo àánú ní dàrú o ṣe rí n tó ń ṣẹlẹ̀ ń pa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ oòjíire àwa ara wa náà là ń bà jẹ́ tán lọ nípa ìgbìyànjú àti àwọn ìwà pé kọ̀ọ̀kan mi Òṣùpá sì sọ ọkọ orin kan ó ní tá a bá ní kọ̀ọ̀kan wá àlè sọ àlè kẹ́ńtì ó padà kàn tí ó fi kàn yàn ṣe rí tí ò bá máa rí báyìí yan bàbá yẹn ò ní wá tó ṣe sí ṣe rí ó dàbí pé àwọn pípìn yẹn ìrandíran wọn ló máa ń ṣe bẹ́ẹ̀ ní ìgbà wáṣẹ náà nígbà yẹn lọ́hùn kí bàbá Ilé-Ifẹ̀ yìí Síjú-Adé Olúbùṣe kan tó sùn náà bàbá yẹn ò kì í sọ̀rọ̀ ó dà pé àwọn Ilé-Ifẹ̀ yẹn wọ́n kàn ní ẹ̀kọ́ láti lẹ̀ ní wọn kì í sọ̀rọ̀ bàbá yẹn náà ló máa ń dá wa lálẹ́ nígbà yẹn lọ́hùn ìgbà tí bàbá kílópọ̀ ẹ̀ nìbàdàn tó ń ṣe pàtí kan nígbà yẹn lọ́hùn wọ́n wá invite àwọn kábíyèsí méjèèjì wọ́n fẹ́ fi opposite bá wọn parí ìjà ìgbà tó ń débẹ̀ tí bàbá Ọ̀yọ́ bá bàbá Síjú-Adé níbẹ̀ wọ́n sì padà wọn ìjókòó mọ́ pàtí yẹn wọ́n dẹ̀ gbalẹ̀ lọ kábíyèsí wọn àdúró mọ́ pàtí yẹn lọ́dún yẹn náà wọ́n dẹ̀ gbalẹ̀ lọ àgbà wọn dẹ̀ wà space wọn wà ń bẹ̀ lọ́dún yẹn ẹni tó bá ń ṣìnà sí bẹ́ẹ̀ bàbá Adédìbò àbíkọ́ ló ṣe nǹkan bàdàn nígbà yẹn lọ́hùn bàbá Olúbùṣe yẹn wọ́n jókòó wọ́n parí pàtí yẹn so tábàdà wò dáadáa rí pé tó tó gbà báyìí ọ̀wá dé kó tó pọ́n lórí àpèrè bàbá wọn wọ́n ṣe ìwà tó da ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí náà jọba sí tán ni kí ni wọ́n ń jẹ ọba sí tán ló ti pẹ́ ti mú tọ̀ ni tàgbá ìgbà tán lọ sí pátí tẹ́ wà ń bẹ̀ tí ọ̀nídẹ̀ ń kí gbogbo èèyàn àwọn lọ́balọ́ba kọ̀ọ̀kan tán sì dàgbà gan wọ́n sì ń dìde wọ́n sì ń kí bàbá yẹn bàbá Ọ̀yọ́ yìí wọ́n dẹ̀ wo sáìdì kejì báyìí wọ́n wo ẹ̀gbẹ́ lọ́hùn tẹ́kùn àbáwá yìí nígbà yẹn náà tó náà bá ti dá sí pé a kì í lórí adé ilẹ̀ Oòduà àfin ṣé báwọn ọba yẹn ń ṣe mítìn ṣe bá àwọn lọ́balọ́ba àgbàlagbà yẹn máa ń ṣe mítìn bọ̀ gbogbo wọn lè sọ òótọ́ ọ̀rọ̀ àìsòótọ́ ọ̀rọ̀ náà fi ń tàbùkù àìsòótọ́ ọ̀rọ̀ náà fi ń bẹ ní àríkí nìsín ẹ̀fọn tó bà lé ara awó tó bá ti jọ pa ni kò ní tabarẹ́ ẹ̀jẹ̀ kò ní lè mú jarẹ́ ẹ̀jẹ̀ so kò sí ọba tí ọ̀wọ́ adé lè rí fún lásìkò yìí kí èèyàn gbọ́dọ̀ gbìjẹ ọba náà àbí kí èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ torí pé bàbá ìṣẹ́jọ́ kìnìún àná wọn gé akọ yẹ wọn kò ní bàjẹ́ o. ṣéun gan ni ọ̀rọ̀ ẹni fún ọ̀rọ̀ yìí ní bẹ̀rẹ̀ à ń gbọ́ yín ta ló tún fẹ́ bá a gbóhùn sókè kí a tó sọ sí lórí. Okay. À ń gbọ́ yín. God move us so basically a customer everybody make everybody. Ẹ káàbọ̀. Ṣé rí gbogbo local government law tẹ́ ń sọ yẹn ẹ̀yin ló wà fún kò connect law Nàìjíríà south náà ṣe fún o ní north nǹkan tó bá wọn Fúlàní náà lè ṣe o nǹkan tó bá wọn náà lè ṣe so àwọn tó láwọn ìjọba ńlẹ̀ Yorùbá ọ̀gbẹ́ni kí náà ń pè ọ̀gbẹ́ni ọwọ́ adé yẹn ó máa tellers náà ní dàrú kó náà kó lọ fọlọ mọ Ifẹ̀ àwọn problem tá à ní ni pé àwọn olówó wa àtàwọn olórí wa wọn ò jà fún ká mọ history ìlú wa Ifẹ̀ tí exist for over 20,000 years Odùduwà oríṣi mẹ́rin láti ní ẹ mọ̀ kó Odùduwà kan jẹ kí mi tún òkè irú òwò adé yìí ń sìn bóyá ní lineage ẹ̀ bóyá maybe 100 years ago ó lè jẹ́ èèyàn kan tó ti jọba kan tó ti jó òwò adé rí kí gómìnà tó ṣe wá ń jó òwò adé. òun gan lẹ́lẹ́wọ̀ ẹ̀tọ́ àkọ́kọ́ náà ṣùgbọ́n òun ni ẹlẹ́wọ̀ ẹ̀tọ́ àkọ́kọ́. òun náà ló lè fi àgbẹ̀ sága yìí. ẹni sùúrù ṣe mọ̀ pé kí alágbára kan náà àbọ̀bá kan náà tó wá jáde ní nǹkan bíi maybe 100 years time. ẹ ká double tap please. kán wá máa lo jẹ́ máa lo òwò adé kò ní good rep ẹ jẹ́ ń lo Ọọ̀ni irú Ọọ̀ni yìí ń sìn bàbá Ọọ̀ni ń sìn Ògúnwùsì ni wọ́n ń jẹ́. Ògúnwùsì kí alágbára kan náà àbọ̀bá kan náà kó wá dé ní 100 years time kán wá máa wo ìwà alágbára kan ní ìwà alágbára ìjọ ìwà Ògúnwùsì kán wá máa pè ní Ògúnwùsì bó ṣe wá nìyẹn Odùduwà kan wà tó wá nìkan bíi 700 years ago ìkan reign 1000 years ago ìkan reign 2500 years ago ìkan dẹ̀ reign about 20,000 years ago so káwọn Ọ̀yọ́ kan àwọn ọmọ àlè àárín wa ìgbà tí a ti gba Fúlàní mọ́ra ní wàhálà ti bá Yorùbá ọmọ àlè Fúlàní wọ́n dẹ̀ ti pọ̀ lọ́yọ̀ọ́ wọ́n ti pọ̀ nílọrin wọ́n ti pọ̀ níwò so àwọn alálẹ̀ ń dìde ṣá lẹ́gbẹ̀ẹ́ kan
and they are going to be defeated because gbogbo ilẹ̀ Yorùbá Ifá náà fi tẹ̀dó. Ifẹ̀ ràn Ifẹ̀ ràn dé Mali, Ifẹ̀ ràn Ifẹ̀ ràn dé Egypt, Ifẹ̀ ràn dé Sudan, ó ràn dé Edo, Ifẹ̀ ràn dé Enugu, ó ràn dé Togo, ó ràn dé Ghana, ó tún kúrò lórí omi, ó tún lọ Trinidad, ó lọ Haiti, ó lọ Cuba. Àwa Yorùbá àti ká ní kò ń ṣe oko ẹrú ni population àwa Yorùbá nìkan nílé ayé pé Yorùbá nìkan population wa at least by now pé naturally pé kò sí interruption pẹ̀lú oko ẹrú ó yẹ kí population wa jẹ́ bí 1 billion àbí kó jẹ́ 2 billion torí àwa lórí sùn. Ifẹ̀ gbogbo èdè wa gbogbo ọ̀rọ̀ wa ló ní code. Ó ti yé yín. Pyramid tẹ́rí ní Egypt lé nìyẹn ọkọ̀ sí Ifẹ̀ àwọn ìbò ló wo àwọn Fúlàní ó wà nílọrin náà àwọn Fúlàní náà wo wọ́n fi pa history wa rẹ́. tó tí òwò adé kan àbọ̀yọ kan tó máa ń mí kurukuru ni wọ́n ń bá orí adé 20,000 years old jà even more from the beginning of human existence nífẹ̀ẹ́ ti wà. Ọ̀yọ́ kan wá rìn gbèrègbèrè kan torí pé wọ́n gbà wọ́n láàyè láti ṣe one or two things tó wá ń gapá. Ọba Ìwó ó lágbára ó sàn ju ọba Ọ̀yọ́ yẹn lọ. Ọba Ògbómọ̀ṣọ́ ni in fact tá bá ní pé ká ránkì ọba nílẹ̀ Yorùbá ọba Ọ̀yọ́ kò yẹ kí tó bá ní kó rí ìtọ́ ọba Ọ̀yọ́ bí ó kó wà ní nọ́mbà 20 ọba tí ó tẹ̀ fẹ̀ kàn ládé. Ọba tí ò ládé tí ò dẹ̀ tún nílùú kò tún nílùú. Ẹ ṣé mà. Ìlú wọn dàmbọ ni ìlú wọn wà. Ó wà lẹ́gbẹ̀ẹ́ ìlú Fìdíyẹn náà wà náà. Kí lorúkọ ẹ̀? Ó wà lẹ́gbẹ̀ẹ́ kí lorúkọ ẹ̀ Kogi State ibẹ̀ ìlú wọn wà. So ibi tó wà yìí wọ́n yalẹ̀ fún wọn ni wọ́n yálé wọn nílẹ̀ pé ẹ má lè jí àárín ni. So wọn nílùú wọn ládé ìlú wọn dà àgọ́ ọjà. Wọn ará àgọ́ ọjà ló ní ibẹ̀ yẹn. Àwọn ni wọ́n wá ń da lérú tó ń dọ̀nà rú o. Ẹ ṣeun sà bàbá wa. Ta ló tún fẹ́ sọ̀rọ̀? Ta ló tún fẹ́ sọ̀rọ̀ ní orí panel? Hello, ti sọ̀rọ̀. Okay, à ń gbọ́ yín sà. All right. 2 minutes sir. Okay, à ń gbọ́ yín. À ń gbọ́ yín. Hello, ẹ kúrò lẹ́ o. Ẹ kúrò lẹ́. Ẹ kú àtàrọ̀, ẹ kú ètò. Olódùmarè ní bẹ́ẹ̀ tó jẹ́. Àṣẹ. Nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé torí mo ṣe wọlé sí ni ṣùgbọ́n mo gbọ́ ọ̀nà tó nà tó ti nǹkan tí ó ń ṣẹlẹ̀. Àti pé àwọn Ọ̀yọ́ tí wọ́n sọ pé àwọn ni Ọ̀yọ́ ló lọ bá Ọ̀yọ́ ló ládé. Ṣebí ẹnìkan ló jẹ́ aṣíwájú táwọn sọ pé àwọn làwọn lóye àwọn làwọn ládé. Ó ti yé. Ọba Ọ̀yọ́ ló yẹ pé òun ṣẹ̀ṣẹ̀ jẹ tí ó gbà fún Ọọ̀ni of Ifẹ̀. Ṣebí Ọọ̀ni ni aṣíwájú gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Kò sẹ́ni tí ó mọ̀ kò dẹ̀ ṣẹ̀dá tí ó mọ̀ tá a bá ń kúrò tá a bá ń tan wa jẹ lókù. Kí ọba Ọọ̀ni of Ifẹ̀ kó pẹ́ láyé kó pẹ́ dáadáa kó wá di kó dàgbà wá dògbò kódà kí wọ́n fi ọmọ àkókò kí wọ́n fi jọba ní of Ifẹ̀. So ti báyìí so Ọọ̀ni of Ifẹ̀ náà sì ló ládé torí pé kí ni òun ni aṣíwájú gbogbo ọba ilẹ̀ Yorùbá. Níwọ̀n bá àgbà tí ò bá ti sí ẹ̀tàn tí ò sí tẹ́ḿbẹ̀lẹ̀kun tí ò sì sí èdè àìyedè mẹ́. So ìgbà tí ọba Ọ̀yọ́ tó wá jẹ ọba tó fi wá dé pé gbogbo àwọn kan tí ń gbé wá àti àwọn kan tí ń ṣe so ti báyìí gbé gan àwọn kan tí ò tọ́ kí ọgbọ́n máa ṣe tó fi wá ń ṣe. Yorùbá yẹn ń gbọ́ Yorùbá mi báyìí. Gbogbo àgbáyé ló ń gbọ́ yín. So ti báyìí so ìní pé Olódùmarè kó ṣàánú wa àwa ara wa náà ni a ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kun ara wa àwa ara wa náà la ṣe jàǹbá ara wa torí fún pé kí ni Olódùmarè àti pé nǹkan tá a gbé dání àwa tá a jọ ọmọ Yorùbá mo yá èpè ṣe Awùjalẹ̀ ní àbí kíní kan jẹ́ ló sì pé ń gbà yẹn. Èpè kankan ò jà wá sà kò sí Ọ̀yọ́ lè pé ń jà bó ti pàtó Awùyẹ. Èpè ò já anybody ẹjọ́ nítorí Ọlọ́run. Ó ti pàtó Awùyẹ nígbà yìí èpè Ọ̀yọ́ ni Awúlẹ̀ èpè Ọ̀yọ́ náà ni. Ọ̀yọ́ ni èpè Awúlẹ̀ ń jà omi èyí ọmọ Èkìtì lèmi mi èyí sọmọ Awúlẹ̀ ọmọ èyí sọmọ Ọ̀yọ́.
Awúlẹ̀ tó gégùn Ọ̀yọ́ ló ti gégùn ẹjọ́ ọ̀yọ́ náà láì bá wọn fún wọn ìpè Awúlẹ̀ mi máa tún ṣàlàyé ẹ̀ fún ní èdè. Ẹ ṣáàjọ ẹbẹ mi sọ fún Ọ̀wọ́ Adé tí n bá pàdé ẹ̀ títì máa na. My brother, ẹ má jẹ́ kó tí ì débẹ̀. Joshua lè fẹ́ gbé wọlé. Ìgbéraga lè ní kó ń pa Ọ̀wọ́ Adé. Ṣé ń gbọ́ mi? Ẹ jọ mo fẹ́ sọ one or two things kan. Ẹ jọ jẹ́ kẹ́ni ṣetán tẹ́ni bá ṣetán máa sọ̀rọ̀ ìjọba. Ẹ jẹ́ kó lómi ní ìfowópamọ́ bá agbọmọláṣẹ ṣe tán. Agbọmọlá so ẹsẹ̀ ń gbọ́ mi. Gbogbo wa ń gbọ́ yẹn random sàn. So ẹ wá wò pé láti ìgbà yẹn tí ó ti wà ní orí adé àtìgbà yẹn náà nìkan ti ń ṣẹlẹ̀ àtìgbà yẹn náà láti ń gbogbo púpọ̀ lórí pé gan lẹ́nu ọba àgbàtà délé ayé yìí ní tó bá wa láyé ní tá a bá láyé ò pọ̀ mọ́ ní tó bá wa láyé ló pọ̀ báyìí nísìnyí oríṣiríṣi àwọn kan làwa ń gbọ́ oríṣiríṣi nǹkan tí tó jẹ́ pé ọba Lámídì tí ò ṣẹlẹ̀ nígbà yìí bàbá ní ọba àná ló wá ń ṣẹlẹ̀ lórí tiwọn. So eléyìí nǹkan tí tó ń bọ̀ fún mi. So nǹkan tí wàá ṣẹlẹ̀ nígbà. ìwà rẹ̀ gan ló burú jáì gan fẹ́ẹ̀ burú jáì gan jẹlé lọ o. ok so ànàmọ́ Olódùmarè ọba tó láyé tó lọ́run yóò gbàdúrà gbogbo wa. So iná ní ọba tí kálukú kò sì máa ṣe. ó tó di pé ẹ máa fi ọ̀rọ̀ lérí ẹ tó sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ yẹn kí ẹ̀ ń gbọ́ mi. ẹni tá bá fẹ́ ṣe àtúnṣe lórí nǹkan tó wà lẹ́yìn tá bá fẹ́ ṣe àtúnṣe tá fẹ́ ṣe àfọ̀mọ́ lórí nǹkan tó wà lẹ́yìn ṣé ẹni tó ń da ilẹ̀ káàrọ̀ òjìrè láàrin àwọn lọ́balọ́ba inú ààfin Ọ̀yọ́ gangan ni nǹkan yẹn wà. ṣé ẹni máa yìí ìgbà tó máa jọba kò mọ ìtàn kankan kìí sí nǹkan kan tó mọ̀ nípa ilẹ̀ Oòduà àṣẹ ń gbọ́ mi. àwọn àgbàlagbà kan ń bẹ àgbàkágbà àwọn òtólé wọ́n ń bẹ nínú ààfin yẹn tán ń pa ìtàn burúkú fún máa yìí ìtàn burúkú yẹn ló ń gùn ún inú ààfin yẹn gangan làtúnṣe wà mí nípa rọ́fìn ìyá mi ó lójú nǹkan tí máa yìí mọ̀ kó mọ̀ nǹkan kan bẹ́ẹ̀ ṣe ń wo yẹn nítorí tí í sí ló ń ṣe pé má gbà fún o nígbà yíyan bàbá rẹ wọn kì í gbà fún wọn o má tẹ̀ fún o má forí kanlẹ̀ fún o. But ẹ jẹ́ ẹ sọ torí Ọlọ́run ẹ jẹ́ sọ̀rọ̀ kan. Àmọ́ wọ́n lè forí kanlẹ̀ fún Fúlàní bòróró. Ẹ tiẹ̀ rí ohun tó bá wà nínú ọlọ́tí lọ́tí máa ń pa. Ẹ jẹ́ á béèrè lọ́wọ́ ẹ̀ pé Ọ̀yọ́túnjí ta ló pọ̀ Ọ̀yọ́túnjí ta ló pọ̀ bọ Ọ̀yọ́túnjí. Ọba Ọ̀yọ́ kọ́ bàbá ọba Ọ̀yọ́túnjí. Bàbá ẹ ṣeun ta ló pa. ní South Korea ní àbí nǹkan ní US. So ohun tó wà nínú ọlọ́tí lọ́tí ń pa o. Ẹ wò ó ṣe rí ẹjọ́ ẹ jẹ́ kí n sọ. ṣé ẹ mọ̀ nǹkan tẹ́ pa àbá yẹn sí torí mo máa ń follow Ọ̀yọ́túnjí village mo máa ń tẹ̀lé wọn pẹ̀lú nǹkan tó bá ń ṣe níbẹ̀ ẹ̀pá àwọn tó wà bẹ́ẹ̀ iṣẹ́ bí babaláwo nǹkan kan ló pọ̀ jù ń bẹ́ẹ̀ tó ń ṣe ń bẹ́ẹ̀ ṣá ṣé ẹ mọ̀ nǹkan tẹ́ pa àbá yẹn sí ni wọ́n ní bàbá yẹn bàbá ọba Ọ̀yọ́túnjí yẹn so bàbá yẹn máa ń lọ síbẹ̀ tó bá fẹ́ jẹ ọba àbá fẹ́ jẹ oyè bàbá yẹn ló máa ń yàn fún wọn so bí bàbá Ọ̀wọ́ Adé báwo ṣe lórí ọba ní Ọ̀yọ́ náà bá pè bàbá yẹn pé bàbá yẹn wá bàbá yẹn dẹ̀ débẹ̀ so wọ́n ní ọba Ilé Ifẹ̀ àwọn náà ní àṣẹ láti lọ sí Ọ̀yọ́túnjí village yẹn láti lọ fi wọn jẹ tó bá fẹ́ jẹ ọkàn bẹ́ẹ̀ wọ́n á pè bàbá Ilé Ifẹ̀ yìí bàbá kábíyèsí Ilé Ifẹ̀ àwọn náà máa lọ so tó bá ti débẹ̀ náà máa pàṣẹ bàbá ọba Ọ̀yọ́túnjí village pé yá nǹkan báyìí ní kẹ́ ẹ ṣe báyìí so wọ́n nígbà tó wá pè bàbá yẹn sáàfin lọ́yọ̀ọ́ pé wáyé tán lọ fi gba àwọn èèyàn jẹ ọba ní Ọ̀yọ́túnjí village náà jẹ́ kó wọn mọ̀ sí wọ́n ló wá bàbá yẹn sọ fún pé látàyé báyé Ọ̀yọ́ ò kí ń bá wọn dá sí Ọ̀yọ́ ò dẹ̀ kí ń bá wọn lọ ọba Ilé Ifẹ̀ ló máa ń bá wọn tó Ọ̀yọ́túnjí village wọ́n ní kò jù bẹ́ẹ̀ lọ́tọ́ fi ní kan na bàbá yẹn wọ́n na bàbá yẹn wọ́n sì gbé bàbá yẹn àti àwọn bíi mẹ́ta kan wọ́n fi ọlọ́pàá mú wọn kẹ́ ẹ mọ̀ àwọn ọlọ́pàá Nàìjíríà wa iná o bàbá yẹn wà lórí òótọ́ ẹ sì nà ẹ tún fọ ọlọ́pàá mú bí ajọ́ kẹta àbí jọ́ kẹta tó béèlì bàbá yẹn wọ́n béèlì bàbá yẹn tán bàbá yẹn láti hospital ni jọ́ kejì bàbá yẹn dé láti ibi tó ń tì mọ́ bàbá yẹn kú dànù ṣé wà nìyẹn ibi tó yẹ ká ti fúnra ìgbà yẹn nìyẹn kàn bá ọba lọ́ba kọ́ ti dé sí kéèsì ẹgbà yẹn lọ́hùn ìgbà yẹn ilé ọ̀sẹ̀ ìjọba ni kò tí ì pé ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ta tó jọba àti ìgbà yẹn náà bá ti rọ̀ lóye lára ẹ̀ bá ti balẹ̀ bẹ̀gbà tó ń dá sí tó ń wá kò ká wọn. a máa ní kòkò wọn àwa táwọn apàdùn àwa lókàn. ẹ jẹ́ kémi dá sí i níwọ̀nba kékeré ti tèmi mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà nulẹ̀ mo kí olóòtú náà yes sir. Ọlọ́run á wà pẹ̀lú wa ìtàn rere la máa rí pa nílẹ̀ Yorùbá nípa tàn burúkú wọ́n ní amúkù ẹrù ẹwọ́ òkèlè ń wò ẹwò sàlẹ̀ ẹ̀ẹ́dọ́ mo kéré lọ́mọdé náà but I'm above 50 ṣe rí àwọn kankan ló yẹ ká kọ́kọ́ wò
tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn ọba yìí àti Olúbàdàn àtọ̀yọ́ àti bàbá wa Ifẹ̀ àwọn náà gẹ́gẹ́ bí ọmọdé tàbá ní kán pàtàn nísìn wọ́n á rí tàn kan pa ṣùgbọ́n tẹ bá wo ètò tó fi ń tu ọba nílẹ̀ Yorùbá láti ayédáyé Ifá náà máa ń dá tó máa ń yanba tó bá dáfá Ifá ò ń parọ́ Ifá ò ń ṣèké gbogbo àwọn tó bá dalẹ̀ Ifá tó bá da Ifá tó fi yan olórí tó jó òótọ́ èrè náà máa ń rí jẹ́ ń bẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tó bá ṣàbòsí alálẹ̀ ìlú yẹn òun ló máa ń bá wọn jà tó dẹ̀ máa tú àṣírí tí ò jẹ́ káwọn míì lè rí ṣe mọ́ bọ́tẹ́ bá wò ó sì ẹ̀sìn ti gba so many things ọ̀pọ̀lọpọ̀ ti sá pamọ́ sábẹ́ ẹ̀rọ ọba jíjẹ kò ń ṣe nǹkan tani ò mọ̀ pé ní tóbi nínú gbogbo ẹranko ṣùgbọ́n bí ní ṣe tóbi tó kò ń ṣe nǹkan kí ló máa bọ̀ báyìí kí ọ̀pọ̀lọpọ̀ ẹran sọ pé òun ò rí èmi mo jù ẹ́ mi kọ́ mo jù ẹ́ tó ń jà sí i ó yẹ kó tètè gbé ìgbésẹ̀ àti pàápàá ó yẹ kí history tí wọ́n ń kọ́ ní primary school and secondary school nílẹ̀ Yorùbá ní àṣà bọ́ àmọ́ nǹkan tá a gbé lọ́wọ́ àmọ́ iyì tí àṣà yẹn jẹ́ nígbà tí àwọn olórí bá ń ṣe báyìí ibo direction wo náà ń lọ gbogbo olóṣèlú pátá náà ní mandate the highest one 8 years wọ́n á bọ́ síbẹ̀ wọ́n á dẹ̀ jáde ṣùgbọ́n Ọlọ́run ló máa ń fi ọba jẹ tó bá dẹ̀ máa lọ tú ìṣẹ̀dálẹ̀ bí Ifá tó dẹ̀ máa yàn eléyìí tó ń ṣe yìí sin àtọ̀yọ́ ẹ sọ pé àwọn kan wà ń bẹ̀ tó ń darí ọba téèyàn bá wà tó bá jọmọ lúàbí tó ń kọ́ láti bẹ̀rẹ̀ tó dàgbà tó dẹ̀ ní respect no matter how kí àwọn tó sọ̀rọ̀ láǹdẹ̀ tó lè máa instigate ẹ̀ ìwà ẹ̀yẹn ló máa borí gbogbo ẹ̀ ẹ wọ́ ọ nínà bàbá wa ò ní Ifẹ̀ bó ṣe mọ̀ tó yẹ kókó tó dórí àgbèrè yẹn ó mọ̀ pé position yẹn olórí Yorùbá ni Oòduà ni ó dẹ̀ ń lọ káàkiri láti lọ bá àwọn ìlú míì wà tó jẹ́ pé ẹ̀gbórúkọ wọn Ọbaládé ibẹ̀ first class ni Ọbaládé ìlú yẹn first class ni irú Ọlọ́fin Àfádòdò àwọn ọba míì wà ní Abẹ́òkúta tó jẹ́ first class tí ò ń ṣe pé ká máa fi gbé àwọn ilé ṣùgbọ́n tí ariwo bá ti pọ̀ jù irọ́ ló wà ń bẹ́ẹ̀ lọ tún díẹ̀ wò bóyá gbogbo ilé ìtàn ṣe yìí bóyá wọ́n lè ìpàdé kan I don't know how they are going to do it tó bá possible as a suggestion kó pe gbogbo ìpàdé lọ́balọ́ba pátápátá nílẹ̀ Yorùbá tó bá possible àwọn àgbààgbà míì wà táwọn irú ẹ̀yin presenter yẹn lè kọ lẹ́tà sí wọn kó tètè ṣe kó tó wà too late because generation kan bọ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tó ń sọ yìí náà tó máa parọ́ ẹ̀wọ̀ rọ́ngbà tó sọ pé Aláàfin àná nínú ìtàn náà Aláàfin àná yẹn náà ńgbà tó mọ̀ pé nǹkan tó ń ṣe ọjà wọ́n rí reconcile pẹ̀lú ra wọn kó tó di pé bàbá yẹn náà kú a little bit so àwọn eléyìí ò gbọdọ̀ débẹ̀ tó sọ pé the youngest àwọn náà máa because tẹ bá continue báyìí development ò ní bá Yorùbá ò ní bá Yorùbá àtọ̀ ẹ lọ wo àwọn local government tó ń sọ pé wọ́n ṣe how many councillors and chairman any development ọba ò lè challenge wọn because kò sí unity láàrin ọba láti lè sọ pé wọ́n kọlu chairman local government tó máa ń Mr. Alare ẹ mú tọ̀dọ̀ yẹn kọ́ lẹ́ ń sọ̀rọ̀ náà. so ẹ jọ gbogbo ọ̀nà tá a bá lè gbà in this generation láti make sure ìpèsè rí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ lórí kí ni ó da awareness ni láti lè máa tú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ jáde recent one yìí tó ṣẹlẹ̀ pẹ̀lú Olúbàdàn àti Ọ̀yọ́ yẹn ta ló mọ̀ èyí tó tún máa ṣẹlẹ̀ míì kóṣù yìí tó tún parí so tó bá ẹ jẹ́ ká wá suggestion tó jẹ́ pé Ọ̀yọ́ ìyẹn ló tẹ̀ máa lékè ń kà torí tó bá ti fún Ọ̀yọ́ tó bá ti fún Ìbàdàn ní state ìsìn tí Ìbàdàn di Ìbàdàn state Ògbómọ̀ṣọ́ àtọ̀yọ́ ló máa wá fún. Ògbómọ̀ṣọ́ àtọ̀yọ́ náà á tún máa bára wọn fà báyìí. bàbá Ògbómọ̀ṣọ́ sì ti ń sọ sílẹ̀ ìsìn pé nǹkan tó bá wà ní state ká tó bá wà nílùú kálukú ni wọ́n á fi fún kálukú ní state ẹni tó bá fẹ́ gba capital ìyẹn tó bá fẹ́ gba capital pé. so ìjà míì nìyẹn. ìyẹn tiẹ̀ máa du face to face torí ẹ̀gbẹ́ ara wọn ni wọ́n jọ wà. No ṣe wá rí wọ́n ní ó ń bọ̀ àwọn ládé ẹ jẹ́ ká wá solution because since tó bá eventually tó bá jẹ́ pé Yorùbá nation tí Yorùbá nation bá eventually emerge another battle nìyẹn tí ò sẹ́ni tó mọ bí tó ti máa bẹ̀rẹ̀ àti bí tó máa parí sí they are dey affect a lot of development
ẹ lọ wo statistics ẹ jẹ́ ká lọ crap wò please. àwọn orílẹ̀-èdè kan wà tó jẹ́ pé kọ́ṣọ̀ ọbẹ̀ òun ló tún sustain wọn. Ẹ wo Japan for example, kò sí country tó ń ti respect Japan all over the world and they have their own culture wọn dey because of that culture wọn go against ẹ. Àwa ní culture tá a appreciate. Yorùbá rẹ̀ di spread gan, Yorùbá wà ní Brazil, wọ́n tún ní state ń bẹ̀, ó wà ní Cuba, ó wà káàkiri gidi gan. Bọ̀ nígbà tó wá jẹ́ pé orísun ẹ̀ gangan tí kò bá sí unity, báwo lẹ fẹ́ kọ́ communicate pẹ̀lú àwọn tó wà ń ta. Ẹ wà award kan fún bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ recently yìí tí wọ́n ever fún ẹni ọba kan rí in the whole world ní Canada. The prestigious award tó fún ẹ lọ Google ẹ lọ find out kẹ lọ wò wọ́n fún bàbá yẹn ní award wọn fún yàn kan rí láti Canada. Ṣé bí ara nǹkan tó yẹ kẹ́ a gbọ́dọ̀ máa ń fi ra wa nǹkan tó ń bọ̀ iyì tó ń gbé bọ̀ wá bá Yorùbá race all over the world. Tó máa pè mí tó máa ń béèrè lọ́wọ́ mi most of the time wọ́n á ní bomojú wa máa ní I came from one of the largest country in the whole world. Àwọn míì máa ń surprise wọ́n á ní country wo ló ń jẹ́ bẹ́ẹ̀ the most populous black race in the whole world. Ẹlòmíì ò gbọ́ rí nígbà tá a bá ṣe bẹ̀rẹ̀ sí sọ máa sọ pé Nàìjà àǹfọ̀ wọn á ní òkè àwọn míì tó ti mọ Nàìjíríà wọn á ní tribe wo ti máa sọ fún wọn pé Yorùbá. Ẹ wo ẹ jẹ́ ká wá quantity ó sì wà òkè báyìí tí gbogbo wa ń pariwo lórí mídíà tá a tètè rí because alálẹ̀ ló ń jẹ́ kí gbogbo nǹkan báyìí kó máa tú jáde if not ọba mi àdákẹ́ á máa gbàbọ̀dì fúnlẹ̀ Yorùbá ni tẹ́ẹ̀dẹ̀ ní mọbi tó ti wá. Ẹ wo gbogbo àwọn insecurity tó ń wá sí ta ló mọbi tó ti wá. Bọ́ọ̀ kan sọ̀rọ̀ ní Kwara ní last time ó ní state government Kwara ipe àwọn táwọn wà nínú igbó àwọn ń gbádùn jù àwọn tó wà ní ìta lọ. Meanwhile this guy Yorùbá ẹnu ẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó tún clear gan. Meanwhile ọmọ Fúlàní ni ó dẹ̀ ti dàgbà. Ó ní fílẹ̀jì táwọn wà gọ́fìmẹ̀ntì ń fún àwọn ní gbogbo nǹkan táwọn ní àti oògùn àti nǹkan táwọn fi ń sin àwọn màálù àwọn ipò wọn fún àwọn ní Kwara state. Ó ní àwọn tó ń gbé gbòòrò gan wọn ò gbádùn táwọn wà nínú igbó. Ó ní sọ àwọn Fúlàní tó ń wá káàkiri yẹn ó ní kò ń ṣe ara àwọn ipe àwọn asádà nìyẹn ipe àwọn gan bẹ̀rù wọn. So irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé tíyẹn bá dàgbà kò he doesn't go against his own Fulani but ó mọ̀ pé Yorùbá náà bí òun sí tóun dẹ̀ sọ Yorùbá. So ta ló mọ gbogbo àwọn tó ń jọba yìí náà tó bá jẹ́ Ifá ni Ifá máa clear but religion tó bójú wá Ifá máa clear ó máa clarify yẹ á sọ ilé ìwò báyìí náà ṣe gbé débi báyìí náà ṣe gbé débi o ṣé òun ló yẹ kó jọ ṣé tó bá jọba ṣé ìlú àtòrò kò sí gbogbo yẹn mọ́. Tó bá lọ sí ẹlòmíì ti bìlẹ̀ pé tó bá ti lọ fá báyìí ó ti lọ gbèsù ó ti lọ gbọgbá. Olúwa wà pẹ̀lú ajẹ́ pé nǹkan tí èmi rí contribute nìyẹn sí. Ẹ ṣé gan-an ní sir, thank you sir. Ẹ̀gbọ́n tẹ́ bá tún wọlé tó tẹ̀wọ́n bá wa mú tẹ̀lé yín please. Bàbá Kẹ́ni ọ̀dọ́ yẹn pariwo kí ló dé? Ẹ má bínú bí iṣẹ́ mo wà àwọn construction ṣiṣẹ́ lókè ẹ má bínú. Okay sir. Ẹ mú tọ̀dọ̀ yín bọ̀ náà so ká máa sọ̀rọ̀ lọ. Ta ló fẹ́ sọ̀rọ̀? Ta ni ò tí sọ̀rọ̀ please ẹ hàn mú tọ̀dọ̀ yẹn tó bá fẹ́ sọ̀rọ̀. À ń gbọ́ yín. Ẹ mọ̀ ká sọ. Ẹ ká sọ sáà. Ẹ mọ̀ pé tó. Ọlọ́wọ́ bá wa tó. Tí sọ̀rọ̀ please. Kò ní dàrú o. Bàbá àfáà tó wà lókè ẹ mú tọ̀dọ̀ yín náà. Tí n bá ti dá yín lẹ́lẹ́kẹta tẹ́ bá ti padà wá sókè mo máa block yín ni. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ohun tí mo rí sí ọ̀rọ̀ wọn ọba yìí ni mo fẹ́ kàn express kékeré tí mo kàn nígbà tí mo wà ní ìlú Ọmọfẹ̀ ni mí sóyè yín ṣe rí ọ̀làjú tó dé yìí ó jẹ́ kí àwọn ọba yẹn gan tí wọ́n sọ àwọn ipò kan nù especially Ọọ̀ni sóyè yín ṣe rí I'm sorry to say ọba Ọọ̀ni yẹn tẹ́ bá wo Síjú Adé kó tó kú a máa ń pe ọdún kan ní Tẹ̀lé ní ìlú Ilé-Ifẹ̀ a máa ń ṣe ní ọdọọdún Tẹ̀lé ọlọ́jọ́ ẹni ọdún tá a máa ṣe la máa ń rí ọba sóyè yín ẹ gbàgbé pé ó ń lọ pàtí àwọn èèyàn bọ̀tì Ọọ̀ni ò kí ń jáde ohun Síjú Adé yẹn kò kí ń jáde anyhow sóyè yín kí ń rọ́bà yẹn anyhow àkọ́kọ́ ọba wa yìí Ọ̀jájá kábíyèsí o nígbà táwọn wọlé yìí ọkàn lóòótọ́ normally ó nífẹ̀ẹ́ ọmọdé ó nífẹ̀ẹ́ àgbà ó kó gbogbo yẹn jọ kò tí ì yé yín ṣùgbọ́n ìjáde wọn yẹn ti pọ̀ jù
kò give respect. Bàbá ìjáde wọn ò pọ̀ jù sá. Ìjáde wọn ò pọ̀ jù. Ẹjọ́ jẹ́ kán láǹdì ẹjọ́ ẹjọ́ ẹ má bínú mà ẹ̀yin ẹ jẹ́ kán láǹdì. Àná jáde wọn ló sún adé ibi tá a wà lẹ́nìí. À ń gbọ́ yín ojú àná jáde wọn tó bá kí wọ́n jáde ni Ọ̀yọ́ ò ní kò sẹ́ni tí ń jọ̀yọ́. Àti à ń gbọ́ yín. Ṣé ń gbọ́ mi? Ìrántí ẹ má tiẹ̀ sọ mí ìfẹ́ kẹ́ dá wọn lẹ́bi kankan please. No, lẹ́bi ẹ gbọ́. Ẹ má sọ wípé ìjáde wọn pọ̀ jù ẹ sọ̀rọ̀ mi ẹ má sọ wípé ìjáde wọn ló pọ̀ jù. Ẹ jẹ́ kó tiẹ̀ láǹdì. Àìná jáde wọn nínú ìtàn tó bá gbà ẹ̀mọ̀ tán ni ẹ̀ ní sọ bẹ́ẹ̀. Ok, tọ́tún dún àwọn ọmọ onílùú. Ẹ̀ ní sọ bẹ́ẹ̀ ní sọ fún yín. Ẹ jẹ́ kán láǹdì. Mi ẹ̀ sọ ọmọ fẹ́ ọmọ Èkìtì lèmi but àìná jáde wọn ló sún wọn débi tá a wà lẹ́nìí. Ọmọ fẹ́. Wọ́n fẹ́ rí Ọ̀nìrìṣà ń bì kan wọ́n máa ní àwọn ìjáde tọ́nìrìṣà bá fẹ́ jáde wọ́n á pa màálù kan wọ́n á pa adìyẹ kan nígbà méje ẹjọ́ ẹ jẹ́ kán sọ̀rọ̀ mọ́ ẹ jẹ́ kán ẹ jẹ́ kí délẹ̀ bàbá mọ́. máa jáde bó ṣe wù wọ́n wọ́n jókòó sílé ṣe kí nìyẹn. ẹ jẹ́ kẹ́ni tó sọ̀rọ̀ délẹ̀ ẹ jọ. wọ́n bá ń pàtẹ́wọ́ gangan lọ́bẹ̀ ó tẹ́ wa lọ́rùn. Ṣẹ̀rí kan sọ pé kéèyàn jáde a sọ pé kí bàbá má jáde. Ṣẹ̀rí adé tí Ọ̀nìrìṣà dé kò sáde ìwọ́lẹ̀. Wọn ò dáde ìwọ́lẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ kó jáde jíjáde tó ń jáde mi ò ní kán dáde ìwọ́lẹ̀ àwọn ló ń jáde adé wà nulẹ̀ tí wọ́n gbádé tó ń jáde ni. Ẹ jẹ́ kán láǹdì ẹja gbẹjà. Mi ì lè jẹ́ kán láǹdì àwọn gọ́líbù fẹ́ lọ wà sí wà ń bí. Yúzà mi ò tọ́ ló sọ mi ò lè jẹ́ kán láǹdì. Brọ́dà mi tó sọ̀rọ̀. Mi ì lè jẹ́ kán láǹdì ẹ jẹ́ kí bàbá jáde bó ṣe wù wọ́n. Ẹ tiẹ̀ máa gbọ́ ẹ sọ̀rọ̀ kan sìn ẹni tó ń dun àwọn ọmọ Ifẹ̀ kábí Ọ̀gbọ́nrín lè fẹ̀ kábí Ọ̀gbọ́nrín. Omiṣore lèmi. Omiṣore kí ló dé Omiṣore. Ọmọ Ọ̀gbọ́nyá lèmi. Ẹ ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ lè fẹ̀ rè ní wọ́n bá yí kábí Ọ̀gbọ́n lè sí wọ́n mi jó Omiṣore. Ọmọ Ọ̀gbọ́nyá ọmọ Ọ̀gbọ́nyá. Ṣé ń gbọ́ báyìí. Ọmọdé wa sọ pé ó yẹ kí bàbá máa jókòó sínú ilé. Ẹ dábọ̀ ẹ máa gbọ́ inú ìjòyè 6 ọ̀tún lẹ́gbọ́n tèmi hàn. Ilé fẹ́ ṣe tó fẹ́ tó máa ráyé lọ́rùn. Pé bàyè yín ẹ jẹ́ ká ṣàlàyé kò yín gbogbo aráyé ló mi gbọ́ a wọn ẹ bá mọ̀ ní kẹ́ ẹ wí wọn ẹ bá mọ̀ ẹ mọ̀ rò sọ ẹ mọ̀ òdẹ mọ̀ dá nǹkan rú. Dá nǹkan rú. Ẹ máa gbọ́ wọn ẹ bá ti mọ̀ níbi ẹ yìí wọ́n mi dùn wọn ọmọ Ilé-Ifẹ̀ ìran mélòó òmòṣe kọ́kọ́ yìí ká bí Ọ̀gbọ́nrín Ilé-Ifẹ̀. Ọmọ Ọ̀gbọ́nyá lèmi. Èmi mọ mi bá ń sọ̀rọ̀ yìí ìdílé aládé lèmi. Bẹ́ẹ̀ bá wo profile mi ẹ máa mọ̀ pé ìdílé ọba lèmi ti jáde. Wọn èèyàn bá mọ̀ ní wọ́n mọ̀ wọn ẹ̀ bá mọ̀ èmi máa ṣàlàyé kò yín. Ẹ dábọ̀ ẹ ní tẹnugbó bí ọwọ́ o. Àmì o. Wọn ẹ bá ti mọ̀ ní kẹ́ ẹ wí wọn ẹ̀ bá mọ̀ ẹ̀yìn wọn èèyàn bá mọ̀ lọ́mọ̀. Wọn èèyàn bá mọ̀ èè ṣàìsàn àjòjì sí yàn. Ok. Mo wí yèèrán o. Sọ pé bàbá ń jáde jù nígbà tó wà nílé gbogbo ibi tá a délé tó fẹ́ pé bàbá yẹn ń jáde ni a ní débẹ̀ gbogbo ìgbà tó fẹ́ amalgamate wa tó yìnbó ń wá sílẹ̀ Yorùbá tó ń wá wọ́n wá tẹ̀ mẹ́ta tí wọ́n ní kí bàbá Ọ̀nìrìṣà àgbà náà kan yọjú sáwọn tí wọ́n yọjú tó jẹ́ pé àwọn Ọ̀yọ́ yìí ni wọ́n gbáwájú ni wọ́n gbẹ̀yìn gbogbo nǹkan tí ọba ẹni sùúrù gbogbo nǹkan tí Ọ̀nìrìṣà àgbà náà tí wọ́n ránṣẹ́ sí Aláàfin pé kó sọ fáwọn òyìnbó kó sọ Aláàfin ló sign amalgamation àtẹ̀yàn kan pẹ́lẹ́ tó jẹ́ lọ́ọ̀yà ní fún gbogbo káàrọ̀ òjíire òun ló jẹ́ kó fún ọmọ Yorùbá tó kọ́ ẹ jẹ́ fàṣíkò let me use this medium to tell. àwọn tí wọ́n bá bá Ọ̀nìrìṣà jáde. Ẹ̀yin tẹ́ sọ pé sà ìdúsùpà tẹ́ sọ pé ọmọ fẹ̀ pé fẹ̀lẹ́ ti wá èmi dá ẹ̀ wò yìí ẹ wo Ọọ̀ni Olúbùṣe kó gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá ń bọ̀ látọ̀nà tẹ́ bá ń bọ̀ látọ̀nà Òṣogbo ṣẹ́ ń gbọ́ tẹ́ bá ń bọ̀ lọ́nà Ẹ̀dẹ́ road ó níbi tó ń pè ní motel royal hotel lélẹ́wé náà ibẹ̀ láti máa dọ̀bálẹ̀ tí bàbá bá ń bọ̀ látàjò ta ló sọ fún pé bàbá ò jáde tí gbogbo ọmọ máa ṣe kábíyèsí o inú limousine bàbá ni bàbá ti máa há owó fún gbogbo títí mọ́ àwọn ọmọdé kẹ́kẹ́ ará Àpẹ̀tù I stand to be corrected. Ẹ kò ṣe jáde bẹ́ẹ̀ yẹn ẹ máa. irú jáde wo lẹni wí irú jáde wo gbọ́ mi. ìjáde tán ní jáde tó ń mú iyì bárẹ̀ sí wa tó ń mú iyì bá ọmọ Yorùbá. tẹ́ bá lè máa tẹ̀yìn gbẹ́rù wọn irọ́
ìjáde tí bàbá ń jáde tó ń kó iyì bá wa. Ó má jáde. Ẹ má jáde lọ bàbá. Bó ṣe wù ní ìfẹ́ ṣe máa rẹ̀ yín lẹ́nilẹ̀ onílé ayé. Máa tẹ̀ ẹ́ bó ṣe wù ẹ́ ni. Ìyálà nílẹ̀ ríà ṣé ọ̀rọ̀ tí mo wá sọ ló wá fa ìbínú sí i. Mo máa bínú o, ẹ má sọ Wọ́n ní èmi gan mi bínú bẹ́yìn. Bàbá mi má bínú. Kó ti rí. Má bínú bàbá ríà. Nǹkan tó ń dùn mí lèmi sọ. Bàbá ríà. Bí a bá mọ̀ bí mọ̀ bàbá mi jáde ni. Ibi tá a wà yìí, wọ́n ní ìgbà tá à ń ṣe yìí àníṣe. Àníṣe. Hello. You dey find real Yoruba gist, culture, truth, and vibes. Na here dey. Arole Baba 10 Media, no dollar. Subscribe, sharp.